Hello, ẹ jọ̀ọ́, mi ò kí ń dédé jáde àwọn kankan báyìí, ṣùgbọ́n tá a bá ti ń rí àwọn àkíyèsí a nílò láti máa jáde. Ẹ dákun ọba Aláàfin Ọ̀yọ́ tó ṣẹ̀ jẹ yìí, ṣé ọba yìí jẹ fún ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ ni àbó ó mọ̀ọ́mọ̀ jẹ láti kọ́ máa dààmú Ọọ̀ni Ifẹ̀? Ọba Aláàfin Ọ̀yọ́ tó ṣẹ̀ jẹ yìí, nǹkan tí kú bàbá yèyé tó fi lélẹ̀ kọ́ lẹ́yìn ń ṣe yìí, ọba Aláàfin Ọ̀yọ́ ìran ni mo rí sí yín o bàbá. Ọba Aláàfin Ọ̀yọ́ ìran, Olúwa fi ìran wọ̀n mí sí yín ni o, báwọn onífá yín àtàwọn Ọlọ́runmìlà yín àtàwọn tó ṣe Ṣàngó lẹ́nujọ́ mẹ́ta yóò bá rí irú ìran yẹn sí yín. Olódùmarè tó fi yín sórí àpèrè ó fi ìran wọ̀n mí sí yín. Òun mo fi fẹ́ sọ̀rọ̀ yìí fún yín o, kọ́ba má bàa tètè àtìgbà tí ọba Aláàfin Ọ̀yọ́ yìí tó ti dórí àpèrè, èmi ò rí development kan tí mo ti rí àtọ́wọ́ ẹ̀ ṣe sí ìlú Ọ̀yọ́, àfi kó ṣáà máa lara Ọọ̀ni Ifẹ̀. Ṣé nítorí pé o fẹ́ máa tákù Ọọ̀ni Ifẹ̀ ni àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ ṣe fi ẹ́ jọba ni? Torí kò tiẹ̀ yé mi. Ṣé nítorí kí wọ Aláàfin Ọ̀yọ́ tó ṣẹ̀ jẹ́ yìí, ṣé nítorí kó bá lè máa tẹ ojú Aláàfin ojú Ọọ̀ni of Ifẹ̀ mọ́lẹ̀ ni wọ́n ṣe fi ẹ́ joyè ọba ni? Torí kò yé mi o. Àtìgbà tí wọ bàbá yìí tó ti joyè ọba tó ní o jẹ nílùú Ọ̀yọ́, èmi ò rí development kan tó ṣe sílùú Ọ̀yọ́, èmi ò tí ì rí ipa kan tó ṣe sílùú Ọ̀yọ́, àfi kó ṣáà máa lára Ọọ̀ni Ifẹ̀. Ọọ̀ni Ifẹ̀ jù ẹ lọ, Ọọ̀ni Ifẹ̀ ní kinní kan, ọba ní kinní kan, ọba kan jọba kan lọ. Ìjẹ́ báwọn ọba kan ló jẹ́ kí wọ́n tó débẹ̀, kí ló wá dé tí wọ́n fẹ́ jẹ tó wá fẹ́ máa yí tàn àbí tó fẹ́ máa bàbá ẹ rọra o. Ọba tó wà ní ìtòsí yín bẹ̀ yẹn, Rashidi ọba Ìwó, tó ń ṣe wọ́nranwọ̀nran nítòsí ọ̀dọ̀ yín bẹ̀, ẹ rí kankan ṣe sí. Ọ̀ọ̀ni lọ́hùn ọ̀dọ̀ bí ibi tó jìnnà lọ́hùn Ọọ̀ni Ifẹ̀ lọ́hùn ló pariwo ra tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ní gbogbo ìgbà. Kí ló dé bàbá ẹ rọra? Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ibi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ò lè gbérí o. Ibi tí ọba ìlú ńláńlá méjì tó bá dídí pọ́ ti ń tahùn síra wọn, ìdàgbàsókè irú ìlú bẹ́ẹ̀ ó máa ń lágbára díẹ̀. Pàápàá ọba tó bá jẹ lákòókò náà, Olódùmarè nìkan ló lè fún wọn lẹ́mìí gígùn. Aláàfin tó jẹ lọ́wọ́lọ́wọ́ yìí dẹ́ẹ̀dẹ́ o, ẹ fi Ọọ̀ni Ifẹ̀ lẹ̀, ó ti ń ṣe tiẹ̀ kẹ́ ẹ tó dé. Ọọ̀ni Ifẹ̀ ti ń ṣe tiẹ̀ kẹ́ ẹ tó dé. Ó ṣe wá dé pé ìgbà tẹ́yìn wá jọba ní àbí ẹ fọ Ọọ̀ni Ifẹ̀ lẹ̀ k'Ọọ̀ni Ifẹ̀ ó ṣe tiẹ̀. Aláàfin ẹ mójútó ìlú tẹ́ ẹ joyè tẹ́ ẹ jọba lé lórí, ẹ jẹ́ kí ìlú náà ó tò. Àbí ní ṣé nítorí pé kẹ́lẹ̀ wá máa da Aláàfin láàmú ni wọ́n ṣe fi yín jọba ni? Ẹ̀yin afọbajẹ ìlú Ọ̀yọ́, ìjẹ́ ìdí tẹ́ fi fi kábíyèsí yín tẹ́ fi jọba, ṣé díẹ̀ ló ìjẹ́ ìdí tẹ́ fi jọba ni ó ń ṣe yìí? Torí kò yé mi o. Ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ ìgbésẹ̀ tí ọba yìí ti gbé, tàbí ìrìn àjò tó ti rùn fún ìgbédìde ìlú Ọ̀yọ́, tàbí fún ìgbédìde ọrọ̀ ajé ìlú Ọ̀yọ́. Mélòó ni látìgbà tó ti di ọba ìlú Ọ̀yọ́? Ká wá lọ wo ìgbà tí ó ti fi àkóso ọ̀rọ̀, àtakò ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ àwọn àjòkò ọ̀rọ̀ tó ti jù bá Ọọ̀ni of Ifẹ̀. Dájúdájú nítorí ìṣubú tàbí ìlara Ọọ̀ni of Ifẹ̀ ni wọ́n bá Aláàfin Ọ̀yọ́ tó fi jẹ. Aláàfin Ọ̀yọ́ àná ò ṣe báyìí o. Ọba tó jẹ tí ìlú rójú, orúkọ ẹ ò ní parẹ́ o. Èyí tó dẹ̀ tún jẹ tí wọ́n fi rìṣíkí àti ọ̀tẹ̀ fi darí ìlú, orúkọ òun náà ò ní parẹ́. Èyí tá Aláàfin Ọ̀yọ́ àná ṣe, òun láti ń sọ lónìí. Aláàfin Ọ̀yọ́ ìní ṣe dáadáa o, ṣe dáadáa o, ṣe dáadáa, nítorí ọjọ́ ìwàjà kì í sọ fún ni kó tó dé. Ìjà ò ní wà wá lójijì. Ire o, ó dàbọ̀.